Onua Media. Ilé lóko lẹ́yìn odi, mo kí wa káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí fún ti òní. Kí lẹ rí sí ni ètò kan lórí èyí tí àtijọ́ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́, tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti ilé-iṣẹ́ wa Onua Media, ilé-iṣẹ́ tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko, bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa tá a sì máa ń fọ́n rere àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ni tí ní tòótọ́ olólùfẹ́ yín pàtàkì lórí ètò Kí lẹ rí sí. Aródú ni mò ń jẹ́, aródú owó, aródú ọmọ. Ọmọ wọn olówó òdúrà ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kan ọmọ gbogbo máa fẹ́ràn. Ọmọ kì bàbá sílẹ̀, ọmọ yẹ òpó yẹ ẹ̀kùtẹ̀ olóhùn bó nílé túnṣe. Èmi lọ́mọ àwà òṣùlé bá rí jẹ àwọ̀ làámọ̀, ọkọ̀ dúdú ọkọ̀ pupa, ọkọ̀ wẹ̀rẹ́ jòjò, ọkọ̀ mẹni tó sùn tí ò máa ráre. Ọmọ àgbà tí ògùn kó bá fi ṣèbínú, ajé ní mú ní ga. Èmi lọ́mọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí. Lónìí ìbéèrè ni mo mú wá fún wa o. Ìbéèrè mi ráńpẹ́ ni, òun ni pé ṣé lóòótọ́ ni? Ṣó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Ṣé ẹ gbọ́rú ẹ̀ rí? Àbẹ́ ẹ ti rírú ẹ̀ rí? Àbó ti ṣẹlẹ̀ sẹ́yìn fún ara yín rí? Kí ló ṣẹlẹ̀? Mo máa gbá wọn nídìí ayò ni olèmí náà bá ta mọ́ra pẹ́tẹ́ jẹ́ wo ohun tí wọ́n ń ṣe nídìí ayò yìí. Ṣé mi ò kúkú máa yòó ta tààrà? Èmi bá bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣeré, ṣe wọ́n lóríṣiríṣi. Bí mo ṣe ń kí ọ̀tá ni mò ń kí òpè. Ibi tá a ṣáà ti ń sọ̀rọ̀ ṣá lọ̀rọ̀ ṣáà ń ta mọ́rọ̀, àwọn tó máa mẹ́mú ẹni máa jàsún gbogbo ẹ̀ ṣáà ń lọ́ mọ́ra wọn bẹ̀ ló ṣe yìn. Lẹ́nìkan bá dáhùn ló bá ní níjọ́ kan. Òun bọ̀ láti ibi iṣẹ́, àwọn àbúrò òun kan wá kí òun, sọ pé àwọn fẹ́ bá òun lo ìparí ọ̀sẹ̀. Ìgbà tó dẹ̀ ti ṣetán níbi iṣẹ́ làwọn bá kóra àwọn kóyá ní ibùdókọ̀ káwọn lọ wọ ọkọ̀. Jíjáde tó máa jáde ní ẹnubodè ibi iṣẹ́, ó ní lòun bá rí ọkọ̀ èrò kan tí kò sí èrò inú ẹ̀, lòun bá dá a dúró wípé òun á sanwó gbogbo èrò kó gbé àwọn, kó máa gbé àwọn lọ sí ilé. Ó ní káwọn dẹ̀ wọnú ọkọ̀, àfi pì ní àwọn kan lọ́ba sí àbádàdé àwọn àbúrò òun, àfi bóun náà ṣe gba àbàrá ní ẹ̀yìn ló bá ní kí ló ṣe é ṣe bóun lòun dá mọ́tò dúró igbá wo kò fọ́ bá ṣàsùn. Ó ti ń fẹ́ di fàákàjà, jẹ́ kóun gbọ́wọ́ sókè kóun gbá ẹni yẹn lẹ́sẹ̀ẹ́. Ó ní bí bàbá arúgbó kan ṣe di ọwọ́ òun mú nìyẹn, ni bàbá yẹn wá sọ fóun pé má ṣe bẹ́ẹ̀ o, pé torí tó o bá ṣe bẹ́ẹ̀ àwọn ẹni yìí kà ni wọ́n fẹ́ ṣe fún yín, wípé ó lè di ohun tí apá àwọn ò ní ká. Ó ní bàbá bá ju ọwọ́ òun sílẹ̀, ǹjẹ́ kóun dẹ̀ wẹ̀yìn kóun ní bàbá o ẹ ṣeun o, ẹ kú àmọ̀ràn tẹ́ fún òun. Ni bàbá bá di àfẹ́rí lòun ò rí bàbá mọ́. Ìyẹn lẹ́nìkan wá ń dáhùn níbẹ̀ pé ìyẹn máa yìí sọ pé èyí tó tiẹ̀ ṣe òun pé gbà yẹn òun wà ní ilé ìkẹ́kọ̀ọ́ yunifásitì. Ó ní òun lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe eré orí ìtàgé, àwọn ti parí ìmúrasílẹ̀ táwọn ń ṣe, lòun bá ní kóun máa lọlé. Ó ní kò sówó lọ́wọ́ òun. Ó ní lòun bá wò pé ìwọ̀nba péréte náírà 5 tó wà lọ́wọ́ òun yìí pé kóun mú dání, kóun tiẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun kan tó wà ní ìtòsí, kóun tó máa lọ sí ilé, pé tóun bá ní òun máa bá yẹn ṣe eré ìparí ọ̀sẹ̀, tóun bá máa kúrò lọ́dẹ̀ àwọn nǹkan jíjẹ àti owó díẹ̀díẹ̀ kan á ṣàlè mú fún òun. Nígbà tó máa dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni ó bá di pé pàkì ẹ̀gbọ́n ò sí lé, wọ́n ní ẹ̀gbọ́n rin ìrìn àjò. Ìyẹn ló bá ta mọ́ra pé kóun máa fẹsẹ̀ wọn tó lọ jẹ́jẹ́ lọ sí ọ̀nà ilé. Ó sì ti rẹ̀, ó ní òórùn ti lá orí òun, ó ti fẹ́ gbẹ. Ó ló ti wá sóun ló wá débi ibùdókọ̀ kan, bó ti rẹ̀ òun ti ń mí ní lókè lódò. Lòun bá rí màmá kan, màmá yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa pàtẹ wóróbo. Ó ní lòun bá súnmọ́ màmá, lòun bá ní màmá ẹ̀ máa jọ ẹ ṣàánú òun pé ẹ fún òun ní owó díẹ̀ kóun fi kún ìwọ̀nba tó wà lọ́wọ́ òun, pé kóun fi wọ ọkọ̀ dé ilé òun, kóun dẹ̀ lè ra nǹkan pàpánu díẹ̀ kan nínú ọkọ̀ tóun bá ń lọ. Ó ní màmá bá ní òun ṣẹ̀ṣẹ̀ ń pa àtẹ ní o, wípé òun ò lówó ṣùgbọ́n kó ṣe sùúrù kó jẹ́ kóun wọnú àpamọ́. Ó ní màmá bá wọnú àpamọ́, màmá bá rí náírà 15, màmá bá kó náírà 15 fóun. Ó ní náírà 15 ìṣá ni Ọlọ́run lò fún òun. Òun bá gbéra. Ó ní bóun ṣe ń dé ilé ni òun bá ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ bíi tòun táwọn jọ ń gbélé lónìí ẹ jẹ́ káwọn padà pé wọ́n gbé iṣẹ́ kan wá o, pé káwọn wá lọ jó àwọn arówó díẹ̀ gbà ń bẹ́ẹ̀ gbó jẹ́ pé kóun jó kóun ṣe eré ìtàgé ni òun fi ń jẹun. Ó ní lòun bá sáré kó díẹ̀díẹ̀ mọ́ra òun, lòun bá tẹ̀lé ọ̀rẹ́ òun lọ, wọ́n ṣáà lọ jójó wọn pa owó. Ó ní gbé padà tóun padà bọ̀ lòun bá sọ fọ́rọ̀ òun pé òun ò tí ì lọlé tòun, òun padà lọ bá màmá yẹn pé torí gbogbo owó tó kù lọ́wọ́ màmá yẹn ni màmá yẹn kó fóun, kóun lọ dá owó padà fún, kóun dẹ̀ ṣe ẹ ṣeun o, ẹ kú ìtọ́jú àmọ̀rè o. Ó ní lòun bá dì mọ́ra, lòun bá gbọ̀nà ibùdókọ̀ tóun ti rí màmá, lòun bá gbọ̀nà ọbẹ̀ lọ. Ó ní lòun bá fi màmá ṣe àwátì.
lòun bá bẹ̀rẹ̀ sẹ́yìn ibi lòun ti rí màmá ó nígbà tóun máa débẹ̀ ibẹ̀ òjọ́ bí tó ń pàtẹ sí rárá pé kò tiẹ̀ jọ pọ́ pàtẹ síbẹ̀ rí pé ṣe ló dàbí ọ̀nà ẹsẹ̀ àwọn ènìyàn tí wọ́n ń gbà kọjá ó ní lòun bá bẹ̀rẹ̀ sí ní fi màmá wẹ́lọ̀ aṣọ báyìí ni màmá wọ̀ nǹkan báyìí ni màmá lé sórí igbá màmá ló ṣe bábọ̀ làwọn ẹ̀ bá ní ẹnikẹ́ni òun pàtẹ sí bí ojú ọ̀nà ní bíbá táwọn èèyàn ń gbà kọjá lòun bá ní yé àbúkúlẹ̀ ni tó ṣe àánú fóun ni tó fóun lówó níyẹn lòun bá ní yé òun gbé ó ní ṣá ọlọ́run jẹ́ kóun róorun gidi sùn fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìyẹn lèmi náà wàá gbé wá fún wa wípé ṣó máa ń ṣẹlẹ̀ báyìí ṣó ṣe yín rí bí ọ̀rọ̀ àbókí ṣó ṣe yín rí ṣe ẹ̀ ti rírú ẹ̀ rí ṣe ẹ̀ ti gbọ́rú ẹ̀ rí ohunkóhun tẹ́ ẹ bá ní láti sọ sí tẹ́ ẹ rò pé ó yẹ kẹ́ ẹ sọ sí láti jẹ́ wa ní o àbí láti sọ wípé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa gbogbo tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín àti nọ́mbà wa pẹ̀lú ímeèlì wa tó bá dẹ̀jẹ̀ wípé yín náà ní àwọn ìrírí tàbí kàyéfì tẹ́ fẹ́ ká bá yín gbé sí afẹ́fẹ́ ẹ pè wá lọ́gán la máa dá yín lò bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ tẹ́ ẹ bá ní àwọn ohun ìṣẹ̀ṣe ohun ìbílẹ̀ tó ta wá yọ tó polongo wa gẹ́gẹ́ bí ẹni pàtàkì ní ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ pè wá lọ́gán la máa débẹ̀ ẹ tún wá gbọ́ iṣẹ́ wa nínú wa media kì í ṣe iṣẹ́ kákọ̀ máa ṣèwádìí nìkan ohun gbogbo tó bá ti jẹ ọmọ ká gbé sí afẹ́fẹ́ ẹ̀ ń ṣayẹyẹ ni ẹ̀ ń ṣe ohun ìdùnnú ni ẹ fẹ́ ká bá yín ṣe ìwádìí ìyẹn research àbí ká bá yín ṣe àkójọpọ̀ àwọn fọ́nrán yín sí fíìmù lóríṣiríṣi ẹ kàn sí wa lọ́gán ni a máa dá yín lóhùn ní ò parúkọdà aródù náà ni mò ń jẹ́ aródù owó aródù ọmọ mo fi wá sílẹ̀ sínú ìfẹ́ olódùmarè kórí ó jẹ́ ká pẹ́ láyé kólódùmarè mú wa rí jẹ kó mú wa rí mu kó mú wa rí ná kó mú wa rí lò á tún pàdé lálàáfíà ara ní ìgbà míì ìgbà rẹ̀. Nuwa Media.